Ifá ní àgbàrá ńlá oníyàdé sí korongo. Adífá fún ìbà tí ń ṣàkọ́bí Olódùmarè. Ìbà yé bàbá o, ìbà yé yèyé o, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà. Àbí tá a bá dá ṣe ní kóró má ṣàìdá. A ṣèbà gbogbo orí kọ̀ọ̀kan tó wà níbí lónìí. A ṣèbà Olódùmarè ọba. A ṣèbà Èṣù ọ̀dàrà. Gbogbo wọn lè pátá a ṣèbà lọ́wọ́ yín. Lórí ohun tí àwọn bàbá wa ní kí a sọ̀rọ̀ lé lórí àti àwọn ìyá wa lórí ìwúlò Èṣù. Èṣù ní irúnmọlẹ̀ tí ó dúró lórí òdodo, tó dúró lórí òtítọ́, tí kìí fi dákan bọ ìkan nínú. Gbogbo wa nílé ayé la nílò ìrànlọ́wọ́ Èṣù ọ̀dàrà. Èṣù ni Olódùmarè kó gbogbo agbára ilé ayé ní lọ́wọ́. Tí a bá gbéra tá a bá lọ sí tá a bá fẹ́ ṣe ohunkóhun láyé òde òní, wọ́n á ní kí a ṣe ní ìwé jáde. Ìjáwọ̀ kan máa sọ pé kí ni ká mú dọ́kúmẹ́ǹtì kankan wá àbí pípa nǹkan yìí. Original document ní àlàyé tó lè yé wa pátápátá ó wà lọ́wọ́ Olódùmarè. Eléyìí tí Olódùmarè lè fi pàṣẹ gbogbo nǹkan pátápátá, ṣùgbọ́n kì í ṣe gbogbo ògbà la lè mú original jáde. Olódùmarè wá ṣe ẹ̀dá rẹ̀ fún Èṣù ọ̀dàrà láti gbé kó lè máa lò ní ilé ayé. Tá a bá ní èèyàn wá dé ọ̀dọ̀ Èṣù láti máa rí. Ẹni tó ń wá ìyàwó ọ̀dọ̀ Èṣù láti máa rí. Ẹni tó ń wá ọmọ ọ̀dọ̀ Èṣù láti máa rí. Nínú ọ̀pọ̀lọpọ̀ odù Ifá ni wọ́n ti fi yé wa wípé gbogbo rẹ̀ pátá kí wọ́n tó dé àjùlé ẹnìkọ̀ọ̀kan, wọ́n ní láti kọ́kọ́ yà ní ọ̀dọ̀ Èṣù ọ̀dàrà. Èṣù ọ̀dàrà ló fi ilé ẹni tí ire kàn wọ́n fún àwọn ẹni rere, àwọn òrìṣà rere, àwọn ẹ̀mí rere. Èṣù ọ̀dàrà yìí náà ni ó jẹ́ ẹni pàtàkì tó jẹ́ wípé ajogun kan kò lè wọlé láì ṣe wípé Èṣù ọ̀dàrà náà mọ̀ sí. Ìdí pàtàkì tí ó fi jẹ́ wípé a ní láti máa rúbọ fún Èṣù nìyí. Tí ajogun bá ń bọ̀, ó máa gba ètùtù lọ́wọ́ àwọn babaláwo olórìṣà. Tó bá gbà á, yóò fi fún ajogun ibi. Nígbà tí ajogun ibi bá ti gbà á, dandan ni wípé kí ajogun ibi kó padà sẹ́yìn. Nítorí pé àwọn bàbá wa sọ wípé ikú kan ò ní jẹun ẹni tán kó tó pa ni. Àrùn kan ò ní jẹun ẹni tán kó tó ṣe ni. Fún ìdí èyí, ọ̀dọ̀ Èṣù ọ̀dàrà ni ajogun lè gbà wọlé. Ọ̀dọ̀ Èṣù ọ̀dàrà náà ni ire gbogbo lè gbà wọlé. Bí a bá sì ti ń fún Èṣù ọ̀dàrà ní gbogbo tó tọ́ àti èyí tó yẹ, yóò sì ire dé ọ̀dọ̀ babaláwo kí ó tó padà sẹ́yìn. Tó bá sì jẹ́ wípé ajogun tẹ̀lé bọ̀, tó bá ti fún létùtù, òun náà ni yóò tún kó gbogbo ajogun náà padà sẹ́yìn. Tí a bá ní
kí a wo ọ̀pọ̀lọpọ̀ odù tó sọ bẹ́ẹ̀. Tá a bá lọ sínú odù kan kí a mú níbi ìṣísẹ̀ tí a ń pè ní ìdí èṣù bì, tí a ń pè ní ìdí òtúrúgbọ̀n. Ọ̀rúnmìlà ní èṣù bì, mo ní èṣù bì. Ó ní ire adé tuntun tó ń bẹ lọ́tùú fẹ̀, ó ní èṣù ló bí fún wọn. Ó ní ire ayé tuntun tó ń bẹ lọ́tùú fẹ̀, ó ní èṣù ló bí fún wọn. Ó ní ire ayé tuntun tó ń bẹ lọ́tùú fẹ̀, ó ní èṣù ló bí fún wọn. Ire ọmọ tuntun tó ń bẹ lọ́tùú fẹ̀, ó ní èṣù ló bí fún wọn. Ó ní ire gbogbo tó ń bẹ lọ́tùú fẹ̀, ó ní èṣù ló bí fún wọn. Ìjẹ́ báwo lèṣù ṣe ń bì? Lèṣù ṣe ń bì. Ọ̀pọ̀ òtítí bàbá ajé. Ọ̀pọ̀ lèṣù ṣe ń bì. Ọ̀pọ̀ òbí òdìgbà ìlẹ̀jọ́ ọmọkùn. Ọ̀pọ̀ lèṣù ṣe ń bì. Ẹgbẹ́ ìdíyẹ wa wípé èṣù ẹni rere ní. Ẹni tí gbogbo wa gbọ́dọ̀ lé ní. Kò wá sí olówó ìṣàlàyé tàbí onírúurú kan tí yóò sọ pé ti èṣù báwo. Nítorí wípé olólùkún tó tiẹ̀ yàtá kò gbọ́dọ̀ ní ojúbọ èṣù. Tó o bá jẹ́ ọlọ́sùn tó o bá ní fásílẹ̀, o ní láti ní ojúbọ èṣù. Tó o bá jẹ́ ọlọ́bàtálá, dandan ni pé kó o ní ojúbọ èṣù. Kò wá sí irúgbọ nìkan tàbí òrìṣàkátà lè ṣẹ́ tí a kò ní ẹ̀tọ́ láti ní ojúbọ èṣù. Ilé ìwà jẹ́ kí ó yẹ wáyé pé èṣù ó jẹ́ ìkan gbòógì nínú gbogbo irúnmọlẹ̀ tí ó ń bẹ nílé ayé. Tí a bá ní kí a lọ sí inú ọ̀wọ́n ìṣòbè tí Ifá ní gbogbo tí ó bá ti ṣubú wa lójú, gbogbo tó bá ti kà wá láyà, tá a sì rò wípé ajogun òun ló fa irú nǹkan bẹ́ẹ̀. Tá a bá ti lè gbé ètùtù fún èṣù ọ̀dàrà yóò wá gbá gbogbo ogun náà kúrò pátápátá nílé ẹni. Bí Ifá ṣe ń sọ nínú ọ̀wọ́n ìṣòro, ó ní ìdúró ni wọ́n fi ohun odó fún odó. Ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n fi ohun ọlọ́ fún lọ. Ó ní ìdúró ni wọ́n fi ohun èṣù ọ̀dàrà fún èṣù ọ̀dàrà. Ó ní èṣù bàtà tiẹ̀ kó máa lọ. Ọ̀wọ́n ìṣòbè kí èṣù kó gbà. Lákòókò tá a sọ fún èṣù ọ̀dàrà pé kó gbà yìí, à ń sọ pé kó wá mú àwọn ajogun gbogbo tó ń bẹ ní àyíká kó wá mú wọn kúrò. Èṣù yìí náà ni gbogbo ohun tó máa ń fa ìjàmbá nínú ìdílé kan. Tí èèyàn bá ní bẹ́ẹ̀ òun ẹni tí ò sòtítọ́ èṣù náà ní ọ̀rọ̀ bá wí. Agbo ilé tí ò bá dára tí wọn ò ṣe ohun tó yẹ kó ṣe, èṣù yìí ni Olódùmarè ń lò gẹ́gẹ́ bí ẹni tó lè sọ pé ẹ dẹ́kun ìwà ìbàjẹ́. Ọ̀nà wo ló lè fi sọ pé kí wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́? Ó máa pe ajogun wọlé fún irú ìlú tàbí àdúgbò tàbí agboolé bẹ́ẹ̀. Fún ìdí èyí, èṣù kì í ṣe ẹni bí. Àwọn ohun tí ò tọ́, àwọn ohun tí ayé fẹ́ bàjẹ́, òun ni èṣù máa ń bá wí. Àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ ayé jẹ́, àwọn náà ni èṣù máa ń bá jà. Èṣù tiwa kì í ṣe Sàtánì. Èṣù tiwa kì í ṣe Lúsífà. Èṣù tiwa kì í ṣe Ṣàìtán. Kì í ṣe bímọ. Èṣù tiwa àmọ́ lórúkọ. Èṣù tiwa ń jẹko. Èṣù tiwa ń jẹyọ. Èṣù tiwa ń jòkúkọ. Èṣù tiwa ń bẹ̀rẹ̀ wọ̀. Èṣù tiwa kọ́ ni wọ́n sọ
lèṣù lè dáwí tó o bá ti lè dúró ní ìdúró tó dára tó o wà burúkú tó o ṣe déédéé pẹ̀lú Olódùmarè èṣù yóò máa bẹ̀ ẹ́ ní èṣù yóò sì máa tún títì ẹ̀ ṣe tá a bá lọ sínú àwọn oníṣòwò kan náà ọ̀run ìlà ní ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀run ìlà ní ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó ní bí ẹ̀ lọ bí ẹ̀ lọ. ó ní bí ẹ̀ lọ bí ẹ̀ lọ. ní alága máa ń ṣe ní ìsọ̀ eléko. ní alága máa ń ṣe ní ìsọ̀ eléko. ìyẹn ní pé o ò gbọdọ̀ jẹ́ kí ẹni tó lè bá tiẹ̀ jẹ́ àbí ẹlòmíì kọ́ ẹ níkọ̀ burúkú sí ilé ayé kí wọ́n má bàa bá ẹ wí kí èṣù má bàa bá ẹ jà. ó ní bí ẹ̀ lọ bí ẹ̀ lọ alága ń ṣe ní ìsọ̀ eléko. a ní bàbá bíi báwo ó ní ẹ lọ wo ọmọ tí wọ́n ní kó lọ bẹ́ wo bì wá nínú tọ́jú kó lọ bẹ́ igi wá nínú igbó ó wá nínú igbó tó ń kó gbogbo bí bàbá ńlá bàbá rẹ̀ ó gé gbogbo wọn wá padà ó nílà bàbá ẹ wo ọmọ tó ń ṣiṣẹ́ yìí ó ti tẹ́ gbogbo bí tó wà nínú agboolé rẹ̀ ó ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó ní ohun tó ṣẹlẹ̀ ní wípé ọmọ yìí kò jẹ̀bi èṣù àyíká èkó ilé bàbá rẹ̀ òun ló bí i. ìyẹn ní bẹ́ẹ̀ ojú ṣe tẹ́ ẹ bá ṣe nínú ẹbí yìí òrìṣà tẹ́ ẹ bá tẹ̀lé tó mọ̀ òfin jà yìí tẹ́ ẹ bá tẹ̀lé àbí ìwà tó yẹ kẹ́ ẹ bá wù tẹ́ ẹ bá wù èṣù dandan ní kẹ́sù kó bá yàn jà. ó ní èṣù àyíká èkó èkó túmọ̀ sí pé èṣù àyíkẹ́fà lé bàbá rẹ̀ òun ló bàjá. ó ní wọ́n ní kí ọmọ kó gbéra kó lọ bẹ́ igi ọ̀pọ̀ wá nínú igbó ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ ọmọ. ó ní èso àyíká èkó ilé bàbá rẹ̀ náà ló bàjá. ṣé ti ní pé kì í ṣe bẹ́ẹ̀ èṣù ló ń bínú sí bí kò ṣe pé ohun tó yẹ ká ṣe nínú agboolé wọn tàbí ohun tó yẹ ká ṣe nínú ìlú wọn òun ló ń bí wọn ní ọwọ́ nítorí pé wọn ò ṣe é. tá a bá ti ṣe ojúṣe tá a ṣe ohun tó tọ́ tá a ṣe ohun tó yẹ èṣù ọ̀dàrà kì í bá ní wí èṣù ọ̀dàrà kì í bá ní jà. tá a bá lọ wò ó tí ogun bá ń jà àbí ẹnìkan jalè tàbí ẹnìkan ṣe ohun búburú a máa gbé la máa lọ sọ́dọ̀ èṣù ìwọ èṣù jọ̀wọ́ bá wa wá nǹkan báyìí. ẹni tó ní owó níbí yìí ó ti gbé èdè fún wọn èṣù jẹ èdè tó gbé fún ẹ náà ní àbí kì í ṣe pé babaláwo fún ìyẹn ṣe kà kì í ṣe pé lẹ́sùn fún ìyẹn ṣe kà bí kò ṣe wípé ìwọ èṣù ọ̀dàrà ọwọ́ tó dín ní ẹni tó ti lọ jalè yẹn ó ti gbé àbí fún èṣù ìgbà tó wá sì ti gbé àbí fún èṣù dandan ni pé kí èṣù lọ bá owó yẹn padà lọ́wọ́ ẹ̀ kí àṣírí rẹ̀ tú. èṣù jẹ́ olùgbèjà olùbánikẹ́dùn ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́kọ̀ọ́ ọ̀bẹ́lẹ́kún ẹni tó fẹ́ràn ẹni tí ó mọ̀ tó fẹ́ràn gbogbo ayé ju ara rẹ̀ lọ. òbẹ́lẹ́kún sunkún kẹ́kọ̀ọ́ olúmi olúmi sunkún òun sùfún. ó túmọ̀ sí pé ó fẹ́ràn àwọn ènìyàn ju ara rẹ̀ lọ. ìgbà tẹ́lẹ̀ tó sunkún òun sun ẹ̀jẹ̀. ṣé àti wòye pé ẹni tó fẹ́ràn ènìyàn ni bí ó ṣe jẹ́ nìyẹn gbogbo wa kí a lọ mọ̀ káàkiri àgbáyé wípé èṣù irúnmọlẹ̀ tòótọ́ irúnmọlẹ̀ òdodo ẹni tí kì í pèsè ẹ̀yẹ kìtà ẹni tí ó lè dá ẹni ibi lẹ́jọ́ ẹni tó lè fúnni láyé ẹni tó lè fúnni láya ẹni tó lè fúnni lọ́mọ ẹni tó lè fúnni nílé gbogbo òun ní èṣù ọ̀dà ẹni bá fẹ́ wá dánwò bó ṣe orin ẹgbẹ́ lọ sórí ìta àbí wájú ìta torí òun ló sọ fún wa pé ọmọkùnrin òde lòun tá a bá déwájú ìta ká bu ètò dájú oore báyìí tá a ń fẹ́. afẹ́ kí nǹkan báyìí ẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta kẹ́ ẹ tó rí ìyípadà lórí ohun tí ó
èṣù wa jẹ́jọ́, èṣù iná. Satan. Ẹ ṣeun.